Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Lédìkẹ́ Ìfẹ́olúwa show. Èmi ni mo dé lẹ́ni tí mo wá bá gbogbo ọmọ kóòtù òjìrè sọ. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò ẹ máa bá mi share. Èmi Lédìkẹ́ Ìfẹ́olúwa ni. Tí wọ́n mú ní ilé Sunday Igboho ní July 1st. Èmi ni mò ń sọ̀rọ̀ ẹ̀ nítorí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo wá fi àsìkò yìí sọ fún Federal Government of Nigeria, especially President wa Bola Ahmed Tinubu, wípé mi ò sí lára àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba o. Mi ò sí lára àwọn tí wọ́n fẹ́ lọ háyà àwọn tí wọ́n fẹ́ kógun wá ja Nàìjíríà nítorí pé kíni wọ́n fẹ́ gbé ìjọba délé òmìnira, wọ́n fẹ́ gbé wọlé. Chief Mrs. Dúpẹ́ Onitiri, ìyàwó Abíọ́lá, òun ni ó wà behind the òmìnira 2022. Ẹni tèmi tẹ̀lé pẹ̀lú bí mo ṣe sọ wípé mo jẹ́ freedom fighter, òun ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti Professor Banji Akíntóyè. Àwọn tí mo tẹ̀lé nìyẹn tí mo dẹ̀ gbà fún lórí iṣẹ́ Yorùbá Nation, tí mo dẹ̀ ń tọ ọ̀nà tí wọ́n tọ̀ wípé ká fi sùúrù tọ́, ká má ṣe ní wàdùwàdù, ká ṣe ní tọmọlúàbí. Ṣùgbọ́n nísìnyí ìyàwó Abíọ́lá tí wọ́n pè ní Dúpẹ́ Onítìrí, òun kan náà ló ń àwọn èèyàn kí wọ́n lọ ajákì amúlùdún radio station. Òun kan náà ló tún wá bí wọ́n ṣe fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ President Bola Ahmed Tinubu. Òun kan náà ló tún wá bí wọ́n ṣe fẹ́ gbé àwọn interim government wọlé tí wọ́n fẹ́ lọ háyà àwọn èèyàn láti another country wípé kí wọ́n bá wọn gbé interim government wọlé. Èmi Lédìkẹ́ Ìfẹ́olúwa show, mi ò mọ anything nípa ẹ̀. Mi ò mọ anything nípa ẹ̀. Mi ò sí pẹ̀lú wọn, mi ò sí pẹ̀lú group wọn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ bá mi share nítorí ó ló ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ tó bá délẹ̀ tán kí gbogbo ayé lè mọ̀ pé mo ti ké síta, mo ti pariwo, kí ìjọba Nàìjíríà lè mọ̀ wípé mo ti pariwo síta pé mi ò mọ anything nípa ẹ̀. Mi ò sí nínú Dúpẹ́ Onítìrí group, mi ò sí nínú òmìnira 2022 group. Bàbá Akíntóyè Sunday ọmọ Adéyẹmọ ni mo tẹ̀lé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó go viral kí gbogbo ayé rí, ẹ ní sọmọ nù. Ẹ ṣé gan.